ọmọ ní gangan ní Ṣèyí Tinubu obìnrin wá wí o ọmọ ní gidi kì í ṣe pé báyẹ̀ yẹn fi ẹnu sọ pé kankan ọmọ ní gidi ní Ṣèyí Tinubu ó yẹ kán change oyè yẹn fún kó tó di kó gbà á pé oyè yìí ní ìfẹ́ tẹ́ wọ́n ẹ̀sẹ̀ fi yẹn jóyè. ọmọ Oòduà òní fi olóyè Dọ̀tun Sànúsí jẹ́ ọ̀kan lọ́mọ Oòduà ariwo sọ̀ngbà náà ìwúyè wa wáyé lọ́sẹ̀ tó parí ìwúyè tó wáyé ọ̀hún Ilé Ifẹ̀ gbàlejò kò ṣẹlẹ̀ rí ìdí ni pé láti sàmì ẹyẹyẹ ọdún 10 lórí àpèrè Oòduà Ọọ̀ni fi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn joyè inú wọn náà ni obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí ìyàwó ààrẹ ìyàwó Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tọ́ọ̀ni fi jẹ yèyé aṣíwájú of Oòduà land. Oríṣiríṣi àtẹ̀jáde làwọn Ọ̀yọ́ gbé jáde lóòótọ́ kò dá láti pẹ̀lú ọ̀bọ jáwùrà ṣùgbọ́n láwọn àkókò kan tọ́ọ̀bá láì Ọlọ́run rínú jẹ́ káyé náà ó ròde gbogbo ajá tó bá gbóni lọ́nà ọjà kọ́ la dá lóhùn láwọn ìgbà kan ṣùgbọ́n gbogbo ara ajá kọ́ nílé gbà á kéegun ọ̀wọ́lé kájọ́ ọmọ gbò. Now torí ọ̀rẹ́ àgbẹ̀ network yẹn ṣe bákan bákan ẹ bá mi like ẹ bá mi love program yìí ṣé ẹ gbàgbé pa àwọn ọ̀tá ń bẹ ńlẹ̀ àwọn náà máa gbìyànjú ká máa dé tó ṣe so mi bá tí mọ̀ wá sọ̀rọ̀ tó le lénìí ṣùgbọ́n tí ń jáde látọ̀yọ́ ló prompt mi lóòótọ́ Aláàfin lè mọ̀ nípa nǹkan táwọn èèyàn ń kọ gẹ́gẹ́ bí Ọọ̀ni ò ṣe mọ̀ nípa nǹkan táwọn èèyàn ń sọ táwa kan ń sọ tó jẹ́ wípé naturally ńlá ń dìfẹ́ǹdì àpèrè Oòduà táwọn Ọ̀yọ́ fẹ́ sọ di yẹpẹrẹ ńgbà tí Ọọ̀ni ti fi olóyè Dọ̀tun Sànúsí jẹ ọ̀kan lọ́mọ Oòduà tán sì ti wá ṣèwúyè nìròyìn bá jáde lánàá o wípé Aláàfin ó fi Ṣèyí Tinubu ọmọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jẹ ọ̀kan lọ́mọ of Yorùbá land kánìkà pọ̀ yíyẹni ìbéèrè tẹ́mi kọ́kọ́ ń béèrè ni pé for how long ni Aláàfin Ọ̀wọ́ Adé ti ń plan ẹ̀ ṣé immediately tọrọ wípé ká má fi ẹnìkan jẹ orúkọ oyè Yorùbá land ni làwọn náà ti sáré lọ pick ìyẹn túmọ̀ sí pé Ọọ̀ni lead Aláàfin follow a sì lálàáfin ní ìkejì Aláàfin ní rárá kò rí bẹ́ẹ̀ àwọn Ọ̀yọ́ ní dandan káwọn ò fi kùn bẹ́lẹ̀ torí pa pé wọ́n ní igbákejì Ọọ̀ni torí pa pé wọ́n lọ́mọ Ọọ̀ni torí pa ní kò sí bọ́mọ ó ṣe dàgbà títí tí ó ju bàbá ẹ̀ lọ wọ́n ní àfòkánìṣó ṣùgbọ́n gbogbo ń tọ̀ ní ṣe l'Aláàfin ṣe Aláàfin gẹ́gẹ́ ò ní direction b'Aláàfin bá ní direction ó yẹ kó jáde in a unique way fúnra lára ẹ̀ to the best of my understanding ká ní Aláàfin ní alámọ̀ràn gidi ni this same Dọ̀tun Sànúsí olóyè Dọ̀tun Sànúsí ọwọ́ tí oyè káàkiri ilẹ̀ Yorùbá àchífà náà láyé fi joyè kò sẹ́ni tí fàbèsé joyè olówó ni wọ́n fi joyè olóyè Dọ̀tun Sànúsí Aláàfin lè fi jẹ oyè míì yàtọ̀ sí ọ̀kan lọ́mọ so láti wá lọ mú Ṣèyí Tinubu wá fẹ́ fi kanta Dọ̀tun Sànúsí àbí láti wá fi kanta Ọọ̀ni tí Ilé Ifẹ̀ ó wà childish b'Aláàfin bá fẹ́ fìyàn joyè kò jẹ́ kó jẹ́ ní yàjóyàjó báyìí t'Aláàfin bá fẹ́ tàbí t'Ọ̀yọ́ gangan bá fẹ́ ká gbà wípé àwọn òjò owó Ọọ̀ni tàbí kìí ṣe nǹkan t'Ọọ̀ni ti ṣe làwọn ń tẹ̀lé tàbí làwọn ń ṣe ojú ọ̀nà t'Ọọ̀ni bá ti gbẹ́sẹ̀ kúrò làwọn ẹ̀sẹ̀ ń gbẹ́sẹ̀ sí backslider will always remain at the back because ó yẹ kí ẹ̀dá ó ní ètò tiẹ̀ kó wà unique ọjọ́ tí Ọ̀yọ́ àt'Aláàfin ti bẹ̀rẹ̀ sí ní kan Ilé Ifẹ̀ àt'Ọọ̀ni lábùkù ọjọ́ náà ni aṣọ iye àṣẹ àpọ́nlé yẹn ti ṣí kúrò lára wọn now listen àwọn sọ pé kí wọ́n má fi Ṣèyí Tinubu jẹ ọ̀kan lọ́mọ àbá pé ní Yorùbá land àwa mọ̀ wípé ọ̀kan lọ́mọ Ọ̀yọ́ ni and this is the high time àsìkò gangan lélẹ́yìí tọ́jẹ́ pé oyè tán bá fìyàn jẹ lọ́yọ̀ọ́ àní recognize ẹ̀ ní gbogbo ilẹ̀ káàró òjìrè mọ́ starting from Máyégún tí wọ́n fi Wàsíù Àyìndé jẹ́njọ́ rìn kì í ṣe Máyégún of Yorùbá land recognize ẹ̀ nífẹ̀ẹ́
Ondo ò recognize ẹ̀, kò sí nǹkan tó kàn wọ́n lẹ́kìtì. Ìjẹ̀bú lè recognize ẹ̀ torí pé Ìjẹ̀bú ló ti wá, kò sí nǹkan tó kàn gbà ń pa oyè tí Aláàfin fi yàn jẹ. Bó bá wá fi Ṣèyí Tinubu jẹ ọ̀kan lọ́mọ irúnmọlẹ̀, kókó lọ́kàn lọ́mọ Yorùbá land, kò sí nǹkan tó kàn wá. A recognize ẹ̀ nílẹ̀ Yorùbá, nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ilẹ̀ Yorùbá ìlú 7, ìlú 5, ìlú 6 péré náà ti recognize ẹ̀. So Ṣèyí Tinubu a ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún gẹ́gẹ́ bí ọmọ ààrẹ. Oyè ọmọ rí o, Ṣèyí Tinubu àbúrò mi dáadáa. Torí ẹ ń bá jẹ lábẹ́ Sálí ni ọmọ gbé Sálí sílé. Ní tọ́jú orí ọdún 10 gédéǹgbé, kìí ṣe kékeré nú ọdún. So lóòótọ́ ipò làgbà ìbànújẹ́ lọ́jọ́ orí. Ṣùgbọ́n agùdà ọjẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì. Iṣẹ́ ọwọ́ kálukú ń jẹ, ó sì tó kálukú jẹ, Ọlọ́run fi bí pẹ́ nìkan. So a kí kú oríire tó yè tuntun tálàfin fẹ́ fi jẹ. Ìyẹn nìkan kọ́ láláàfin ó fi joyè. Wọ́n pọ̀ tálàfin ó fi joyè. Now lára ọ̀rọ̀ tó prompt mi tí mo fi wá, the earlier the better. Tí Ọ̀yọ́ bá pe ọmọkùnrin tí wọ́n ń pè ní Adédayọ̀ Victor yìí, àwọn kan sọ wípé ọmọ Ìgbò ni. Okay. Now ọmọkùnrin yìí lọ́kọ̀ nǹkan sórí ìtàkùn ayélujára tó prompt mi gan láti wá ṣètò lónìí. Nígbà tó ní fi ìyàwó Tinubu joyè, Aláàfin fọmọ Tinubu joyè, ó túmọ̀ sí pé Aláàfin go low. Because as far as I'm concerned, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló deserve oyè nílẹ̀ Káàárọ̀ Oòjíire, nílẹ̀ Yorùbá ju Ṣèyí Tinubu lọ. Kí ni contribution Ṣèyí Tinubu sí society? Kí ni contribution Ṣèyí Tinubu sílùú Ọ̀yọ́? Kí ni contribution Ṣèyí Tinubu sílẹ̀ Yorùbá? Bàbá rẹ̀ jẹ́ president, and so kí ni impact tiẹ̀ gangan sílẹ̀ Ọ̀yọ́? Tá bá ń sọ̀rọ̀ pa Dọ̀tun Sànúsí nílé iṣẹ́ nílẹ̀ Ìbàdàn, nípínlẹ̀ Ọ̀yọ́, tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jàǹfààní ẹ̀ tí wọ́n ń jẹun bẹ̀. Ó ní impact fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. So Ọ̀gbẹ́ni Adédayọ̀ Victor yìí wọ́n ní when it is your turn, abandon the Yoruba land title that is acknowledged by other tribes and nations globally. Ta ní ń tàn yìí, ta ló recognize ẹ̀. Ẹ mọ̀ wípé igi súnmọ́ igi lọ̀bọ fi ń yọ̀. Àwa ìlú tó kù la gbé lárugẹ. Ńlá fi ń respect oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́lẹ̀. Now oyè Ààrẹ Ọ̀nà Kakanfò is title of Ọ̀yọ́. Ẹ̀yin lẹ fi ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò of Ọ̀yọ́ ni. Máyégún of Ọ̀yọ́ ni. So eléyìí náà ọ̀kan lọ́mọ of Yorùbá land yín of Ọ̀yọ́ ni. So that is acknowledged by other tribes and nations globally and take on an irrelevant Oòduà title that they distribute like condoms in Ile-Ife. Can you imagine that? Tẹ́ bá wò dáadáa, ẹ rí pé apart from pé ọmọkùnrin yóò wà cultured, kò ní òye, kò lọ́gbọ́n, kò ní làákàyè. Tẹ́ bá tún wá wò dáadáa, possibly ó lè mọ́ níyà àti bàbá láyé. Sọ pé tọmọ ọba ti lóbi yọmọ jó mokùnà mọ́sìnà. Yorùbá ní ọmọ òló ń bá wí, ọmọ ń rà ó ṣèdè. Wọ́n lábẹ́rẹ́ tó bá lókun dì ló ṣe é wá. Àwọn abẹ́rẹ́ kan wà tí ò lókun dì, irú wọn ni wọ́n máa ń hùwà kí ni ó ṣẹlẹ̀, ta ni ó mú mi gan. Kò sí nǹkan tó ní kọ́ mọ́ sọ̀rọ̀ nípa pé wọ́n fi ìyànjọ kan lọ́mọ Yorùbá láǹdẹ o. Wáyé sọ̀rọ̀ nípa Ilé-Ifẹ̀. Congratulations again. Ṣèyí Tinubu dey income ọ̀kan lọ́mọ of all Yoruba land. All Yoruba land, stop deceiving yourself. Ọ̀yọ́ is the only Yoruba land as far as we are concerned. So now ẹnìkan tó wá sọ̀rọ̀ gidi wá sọ̀rọ̀. Ó ní I think it is high time this handler stop this battle. It doesn't speak or portray us well as ọmọlúwàbí that we are now, either Yoruba or Oòduà. We should not forget that we are the same thing, be it Aláàfin or Ọọ̀ni. They both have something in common with Odùduwà. We need to learn how to live together in peace as ọmọ Káàárọ̀ Oòjíire bí.
we are all ọmọ káàárọ̀ oòjíire bí níwọ̀n bá àgbàtẹ́ ti choose bẹ́yìn ní Yorùbá land ọmọ ò ní dàgbà títí àbí kò ní dàgbà títí kọ́ lọ́jọ́ orí òǹjì tí bàbá òun lọ bẹ́ẹ̀ tàkìtì forí gúnlẹ̀ nígbàgbà ọmọlẹ́jẹ́ sí Ilé Ifẹ̀ àyàfi tẹ́ bá sọ fún agbé Ọ̀yọ́ ti wà síwájú Ilé Ifẹ̀ ẹ prove ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ wípé Ọ̀rànmíyàn Ilé Ifẹ̀ ló ti kú o 1,000 times 10,000 times 1 million times ọmọ lẹ́jẹ́ sí Ilé Ifẹ̀ majority yín gan yìí tún wá sọmọ Ilé Ifẹ̀ Ìbàrìbá Tágbà Bọ̀gó Málì ní làwọn ìran baba ńlá baba yín ti wá ńlọ́jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọmọ wà bí ọmọ àlè láàrin yín